ni problem gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ fẹ́ kí àlàáfíà ó jọba nílẹ̀ Yorùbá? ṣe báwọn lálẹ́ wa ṣe bí wọ́n ṣe ṣe ọba èyí ẹ̀ báyìí nìsín tálàfíà Ọ̀yọ́ ti dórí oyè ọkọ̀ ẹ sọ mí ní fútìn tó wọ ìlú Ọ̀yọ́, ẹ sọ mí ní fútìn tí Aláàfin ti ṣe fúnlẹ̀ Yorùbá. kí ló tẹ̀ ní tìjú lọ́yọ̀ọ́? gbogbo agbára tẹ̀ ń lò lórí social media tẹ̀ ń pariwo Ọ̀yọ́ ni nìkan ẹ̀yin lálẹ́kọ̀ yín, Ọ̀yọ́ ló ní gbá, Ọ̀yọ́ ló lóko, Ọ̀yọ́ ló ní kinní kan, Ọ̀yọ́ ló ní ìyàwó yín, Ọ̀yọ́ ló lọ́mọ yín. gbogbo ariwo tẹ̀ ń pa yẹn lè voice kẹ́ ẹ pariwo yẹn kẹ́ ẹ fi jẹ́ kí ìjọba gbọ́ wípé ìran Yorùbá kí àwọn Fúlàní ó dẹ̀yìn lẹ́yìn àwọn èèyàn wa. a ní ọ̀gá méjì. ọ̀gá kan wọ́n ní ọbọ̀ rẹ̀ ní ẹ̀ṣẹ̀ níṣegbá oníṣegínní kan. ọ̀gá kejì òun tiẹ̀ àwọn tí ọ̀gá àkọ́kọ́ secure òun ló lọ ń kógun jà láti gba nǹkan ní wọn. láàrin èmi àti yẹn tó bá ní làákàyè ọ̀dọ̀ táwọn láàṣà lọ́nu méjèèjì sọ́dọ̀ ẹni tí ó gbà wálẹ̀ tí ó kó wa déwájú àwọn òrìṣà tí ó gbé wa déwájú Olódùmarè tí ó bá wa bẹ Olódùmarè kó jẹ́ ká ràánú gbà kó jẹ́ ká ríire gbà kí gbogbo nǹkan mọ́ lọ nírọ̀wọ́rọsẹ̀ sọ́dọ̀ rẹ̀ láàṣà lọ ni àbẹ́ni tó jẹ́ pé ó fẹ́ kọ́ wa lẹ́rú ó fẹ́ tà wá sóko ẹrú ó fẹ́ báyé wa jẹ́ eré kan gbogbo nǹkan pátápátá bí kó jẹ́ tiwọn nìkan ni àwọn ayé fàmílétè tutọ́ òun làwọn ń jẹ àwọn tí wọ́n fẹ́ rí kí gbogbo èèyàn wà lọ́dọ̀ àwọn tó fẹ́ máa tẹ gbogbo àwọn èèyàn lórí mọ́lẹ̀ sọ́dọ̀ ọ̀rọ̀ ọ̀gá bẹ́ẹ̀ ló lọ ni àbí ọ̀dọ̀ ọ̀gá tó wà compassionate pẹ̀lú àwọn èèyàn. Aláàfin ìlú tí olórí abọ́ rẹ̀ lẹ Yorùbá bàbá mi Ọọ̀ni ìrìṣà Ajíwẹ̀ fòòṣà gbogbo ìran Yorùbá tí wọ́n bọ àwọn rẹ̀ wọ́n dán bọ̀ rẹ̀ fún gbogbo ilẹ̀ Yorùbá tí wọ́n bọ̀ rẹ̀ fún gbogbo àwọn irúnmọlẹ̀ tí wọ́n ń appease wọ́n ṣètùtù wọ́n ń ṣègbà kí ilẹ̀ Yorùbá lè wà lálàáfíà kí nǹkan kan má bàa ṣe gbogbo ọmọ Yorùbá káwọn ọmọ Yorùbá lè máa rìn pẹ̀lú ìdùnnú gbogbo kan lè máa flourish. àwọn tí Ọọ̀ni fẹ́ wá ṣe gbogbo léyìí fún àwọn tó pera wọn lórí gbogbo ọmọ Yorùbá wọ́n wá lọ kó ogun jà àwọn tí Ọọ̀ni preserve láti secure àwọn wá lọ kó ogun jà àwọn torí wọ́n fẹ́ gbà kàmọ́lẹ̀. àwọn tó wà ń bẹ̀ lánàá wọ́n ṣayé dáadáa lẹ́yìn fi rí lò lónìí lẹ́yìn fi bá lónìí. kí ló dé tẹ́yìn tó ní fẹ́ bá jẹ́ kẹ́ tó fi lẹ̀? kí ló dé tẹ́ fẹ́ bá jẹ́ fáwọn tó ń bọ̀ lẹ́yìn ọ̀la? kàkà ká mójútó gbogbo yẹn, kàkà ká mójútó píìsì yẹn, kàkà ká mójútó bí ilẹ̀ Yorùbá ó ṣe ní tẹ̀síwájú. ìjà àgbà olèyìn wá fèsì tẹ́ ń jà káàkiri lọ́yọ̀ọ́. ẹ̀dẹ̀ wọ́n pé èèyàn sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tẹ́yìn ń sọ lọ́rọ̀ yẹn èèyàn kọ́ mọ̀ sọ̀rọ̀ ẹ̀ àwọn tẹ́ wọ́n ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn sí àfọwọ́ lẹ́rán àwọn àmọ́ wò ríran rí voice yẹn láti fight àwọn bandits kúrò nílẹ̀ Yorùbá rí voice yẹn láti kí àṣà àti ìṣe ọmọ Yorùbá ọmọ parun wọ́n pariwo wèrè kiri kíníkan làgbà nígbà kan ní kókó bàbá sásùn abọ́ rẹ̀ lẹ́nìkan kíníkan lẹ́nìkan ṣé yẹn la fẹ́ jọ. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wo ìkànnì yìí tó bá yẹ pé ìgbà kọ̀ọ̀kan yín rèé tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì yìí ìkànnì Lovers Arenas TV nìkànnì tí ẹ já sí yìí mo rọ̀ ọ́ bá mi subscribe sí ìwẹ̀gbẹ́ rẹ̀ ń ọ̀rẹ́ àmàgbé kan níbẹ̀ táwọn olè bá máa pè ní notification bell bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yóò gbọ́ option mẹ́ta kan wá èyí tí ń bẹ lókè ohun tí ń ṣe option A li àti li táwọn olè bá máa pè ní option all òun ni kò bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán
yọ̀ǹda rẹ̀ láìkí fídíò tó ń wò lọ́wọ́lọ́wọ́. ṣàlàfíà lábá gbogbo àmúkí aníkéké tó lọ́lá jù wípé ẹ̀làbọ́rú ẹ̀làbọ̀yè bọ́ ṣiṣẹ́ ọmọ ọba adéọlá adéyẹyè kíjìpá ọ̀rọ̀ òun náà ló kọ tèmi èmi amọ́lẹ́mi lọ́mọ bíbí wọn nídùú ọ̀ṣun ọmọ àrùbó oníbó ẹja kìkì ọ̀kasà nílẹ̀ bíbí lọ́mọ bálùfọ̀n aláyé mọ̀rẹ́ ọmọ onílẹ̀ kẹyìn ọmọ onílẹ̀ kẹṣẹ́gi èmi lọ́mọ aláṣọ mẹ́ta mọ̀fín ọ̀kan ń ṣe rómi ọ̀kan ń ṣe wọ̀mí ẹ̀kẹta ló ń ṣe bóòlè rómi bóòlè wọ̀mí sáà tiẹ̀ mójú mi dóde. mo fẹ́ kájọ gbé ọ̀rọ̀ kan wò critically kájọ fojú sùnùkùn wo ọ̀rọ̀ yìí. mo wo àwọn comment kan lórí videos mi videos kan tí mo ṣe níjẹta nípa aláàfin Ọ̀yọ́ nígbà tán dé Aso Rock àti Ọ̀nífẹ̀ àti àwọn ọba tán wà ń bẹ̀. mo wá wo oríṣiríṣi comment lórí àwọn videos yẹn, àwọn èyí tí mo ti ṣe tẹ́lẹ̀ èyí tí mo ṣẹ̀ṣẹ̀ ń ṣe tán táwọn èèyàn ń ṣépè dáhùn sọ̀rọ̀ àwọn ọmọ Ọ̀yọ́ bí èpè ni ẹni lè tú ọ̀rọ̀ báyìí èpè ni ẹni lè tú ọ̀rọ̀ báyìí èpè ni the same thing àwọn mùsùlùmí yẹn so ẹ̀jẹ̀ muslim tó ń bẹ lára àwọn Ọ̀yọ́ náà ló ń fà á ẹ̀jẹ̀ fúlàní tó ń bẹ lára gbogbo wọn ó jẹ́ pé ẹni ọ̀rọ̀ kékeré báyìí èpè níbi aláfiṣe. mo fẹ́ ká jọ analyze ọ̀rọ̀ yìí àwọn Ọ̀yọ́ ń sọ̀rọ̀ nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ òun ni mo fẹ́ ká analyze. wọ́n ń pariwo pé abọ́ rẹ̀ ní Ọọ̀ni Ifẹ̀ pé kìí ṣe ọmọ ọkọ pé abọ́ rẹ̀ ní ẹrú ni kìnnìkan ni so òun ló máa ń tẹ́kì gbogbo àwọn òòṣà kìnnìkan kankan olórí abọ́ rẹ̀ ilẹ̀ Yorùbá ni kìí ṣe olórí ọba kìí ṣe ọmọ ọkọ kìnnìkan igbákòkò bàbá sásùn ìdí tán fi ń pe Aláàfin Ọ̀yọ́ ní olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá nù. ok ẹ wá jẹ́ ká jọ analyze ọ̀rọ̀ yìí. ẹ jẹ́ ká gbà pé insinuation wọn pé ìtàn wèrè náà ń sọ pé ìtàn tí wọ́n ń sọ wọ́n fẹ́ dojú ìtàn Yorùbá bolẹ̀ léyìí tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ò sì ní gbà fún wọn torí pé àwa gbogbo alámọ̀ bí tá a ti wá àmọ́ orírun wa àmọ́ ìpìlẹ̀ wa àdẹ̀mẹ́ni tá a jẹ́ so èèyàn kan kọ́ ní ò sọ fún wa pé báyìí là ṣe jẹ́ ṣùgbọ́n kí ẹ jẹ́ ká jọ analyze ẹ̀ pé wọ́n láàbọ̀ rẹ̀ ní Ọọ̀ni Ifẹ̀ a gbọ́ pé olórí àbọ̀ rẹ̀ ni wọ́n ń bọ àwọn òòṣà wa wọ́n ń ṣèrántí àwọn òòṣà wa àwọn ni wọn ò jẹ́ kí àdánwò wọ gbogbo ilẹ̀ Yorùbá ojoojúmọ́ tí wọ́n bá ti jí ajíwẹ̀ fóòṣà tí wọ́n bá ti jí wọ́n wẹ̀ fóòṣà wọ́n ń bọ àwọn òòṣà wọ́n ń bọ àwọn onílẹ̀ wọ́n ń ṣe gbogbo tó yẹ kí wọ́n ṣe kí ààbò ìṣọ́ kó ló mọ́ ọbẹ̀ fún gbogbo ọmọ Yorùbá pátápátá. Aláàfin Ọ̀yọ́ kí ni tí wọ́n ń ṣe lọ́dọ̀ tí wọ́n àwọn ń jagun àwọn ń kógun ja àwọn tí Ọọ̀ni ṣẹ́rí àwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹni tí ó bá jogún gbógun ìtẹ̀kítẹ̀ ni ó pa. mo sọ̀rọ̀ kan nínú fídíò mi níjọ́ kan mo ní ìlú tó bá ti lè pàtàn jù mo ní àdánwò ní máa ń dé bá nílùú yẹn wọn èyí nílọ síwájú ìlú tó bá ti lè sọ̀tàn jù ìlú tó rò pé àwọn làwọn mọ̀ ọ̀rọ̀ sọ ẹni tó bẹ̀rẹ̀ báyìí tí wò di ẹnìkan kan páwọn èèyàn pọ̀ tán wò di tòun ó ń lọ́ra àwọn Ọ̀yọ́ àtàláàfin àti gbogbo àwọn ọmọ Ọ̀yọ́. Aláàfin ìlú tí olórí abọ́ rẹ̀ lẹ Yorùbá bàbá mi Ọọ̀ni ìrìṣà ajíwẹ̀ fóòṣà gbogbo ìran Yorùbá tí wọ́n bọ àwọn rẹ̀ wọ́n tán bọ̀ rẹ̀ fún gbogbo ilẹ̀ Yorùbá tí wọ́n bọ̀ rẹ̀ fún gbogbo àwọn irúnmọlẹ̀ tí wọ́n ń appease wọ́n ṣètùtù wọ́n ṣe gbá kí ilẹ̀ Yorùbá lè wà lálàáfíà kí nǹkan kan má bàa ṣe gbogbo ọmọ Yorùbá káwọn ọmọ Yorùbá lè máa rìn pẹ̀lú ìdùnnú kí gbogbo kan lè máa flourish. àwọn tí Ọọ̀ni Ifẹ̀ wá ṣe gbogbo léyìí fún àwọn tó pẹ́ra wọn lólórí gbogbo ọmọ Yorùbá wọ́n wá lọ kó ogun ja àwọn tí Ọọ̀ni preserve láti secure àwọn wá lọ kó ogun ja àwọn torí wọ́n fẹ́ gbà sàkọlẹ̀. A ní ọ̀gá méjì ọ̀gá kan wọ́n ní ọbọ̀ rẹ̀ ní ẹ̀ṣẹ̀ ní ṣe gbá oníṣègùn nìkan ọ̀gá kejì òun tiẹ̀ àwọn tí ọ̀gá àkọ́kọ́ secure òun ló lọ ń kógun jà láti gba nǹkan ní wọn. láàrin èmi àti yẹn tó bá ní làákàyè
ọ̀dọ̀ táwọn láàṣà lọ́nu méjèèjì sọ́dọ̀ ẹni tí ó gbà wálẹ̀ tí ó kó wa déwájú àwọn òrìṣà tí ó gbé wa déwájú olódùmarè tí ó bá wa bẹ olódùmarè kó jẹ́ ká ràánú gbà kó jẹ́ ká ríre gbà kí gbogbo nǹkan mọ́ lọ nírọ̀wọ́rọ̀sẹ̀ sọ́dọ̀ rẹ̀ láàṣà lọ ni àbẹ́ni tó jẹ́ pé ó fẹ́ kọ́ wa lẹ́rú ó fẹ́ tà wá sóko ẹrú ó fẹ́ bayé wa jẹ́ eré kan gbogbo nǹkan pátápátá bí kó jẹ́ tiwọn nìkan ni àwọn ayé fàmílétè tutọ́ òun làwọn ń jẹ àwọn tí wọ́n fẹ́ rí kí gbogbo èèyàn wà lọ́dọ̀ àwọn tó fẹ́ máa tẹ gbogbo àwọn èèyàn lórí mọ́lẹ̀ sọ́dọ̀ ọ̀rọ̀ ọ̀gá bẹ́ẹ̀ ló lọ ni àbí ọ̀dọ̀ ọ̀gá tó wà compassionate pẹ̀lú àwọn èèyàn torí ẹ̀rù pẹ́ mọ̀rọ̀ sọ ẹ jẹ́ ká jọ gbé sílẹ̀ káyè ọ̀gá kan bẹ níbi iṣẹ́ tẹ́ ẹ wà tẹ́ ẹ fi ń ṣiṣẹ́ ọ̀gá méjì ní bẹ́ẹ̀ ọ̀gá kan wà ńbẹ̀ tó jẹ́ pé òun lo overall ọ̀gá yìí wá lójú àánú gan-an tó yẹ pé gbogbo àwọn òṣìṣẹ́ bí ó ilé ìfún wọn ṣe bẹ́tà òun náà wá báwọn náà ṣe rí tajé ṣe bí fámílì wọn ṣe wà òkè báwọn náà ṣe wà òkè òun lọ̀gá yẹn wá ọ̀gá kejì tó wá jẹ́ igbákejì rẹ̀ ọ̀gá kejì tó jẹ́ igbákejì ọ̀gá tá ń sọ yẹn tó jẹ́ second in command ọ̀gá yẹn tí ẹ̀ ó wà ní tó bá ń bọ̀ báyìí gbogbo àwọn yóò pa lọ́lọ́ ni tí bá ń bọ̀ báyìí gbogbo ọmọ sẹ́wọ̀n sá ni ọ̀gá ń bọ̀ wọn ò lè wojú ẹ̀ nínú ilé iṣẹ́ yẹn tó bá ní kọ́ ọmú kan náà àwọn méjèèjì ọ̀dọ̀ ta ló dúró sí ta lẹ́ dúró tì ta lẹ́fẹ̀ẹ́ lọ́mọ bá sẹ́ni tí ó mú ayé yín wà miserable ni àbẹ́ni tí ó mú ayé yín wà meaningful ẹjá jọ rò ó ẹ jẹ́ ká mọ̀ wípé gbogbo tá à ń ṣe pátápátá àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn ń wò wá à ń ní kí á ní peace kálàáfíà wà nílẹ̀ Yorùbá ẹ̀yin bìrìdì chaos ní gbogbo gbà kí ni problem ní gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tẹ́ẹ̀kọ̀ tẹ́ẹ̀fẹ́ kí àlàáfíà ó jọba nílẹ̀ Yorùbá ṣe báwọn lálẹ́ wa ṣe bí wọ́n ṣe ṣe rèé ṣe báwọn tó ṣẹ̀wálẹ̀ ṣe bí wọ́n ṣe fílẹ̀ ní tó yẹ pé ẹ̀yin tòní ẹwà àwọn tó wà ń bẹ̀ lánàá wọ́n ṣayé dáadáa lẹ́yìn fi rí lò lónìí lẹ́yìn fi bá lónìí kí ló dé tẹ́yìn tòní fẹ́ bá jẹ́ kẹ́ tó fílẹ̀ kí ló dé tẹ́ fẹ́ bá jẹ́ fáwọn tó ń bọ̀ lẹ́yìn wa ọ̀la kí ló dé tẹ́ fẹ́ káyé wà miserable fáwọn ọmọ Yorùbá tó ń bọ̀ lọ́la we are talking about security ilẹ̀ Yorùbá à ń sọ̀rọ̀ nípa kí àlàáfíà wà nílẹ̀ Yorùbá à ń sọ̀rọ̀ nípa bí ọmọ Yorùbá ó ṣe mọ́ rìn tálàáfíà ó mọ̀ ọ̀bẹ láyé àwọn bàbá yẹn tí gbogbo yín níwọ̀n ò dá àwọn kìnnìkan jẹ́ tó di pé kìnnìkan lónìí láyé àwọn bàbá yẹn ìrọ̀rùn òun làwọn èèyàn rìn nílẹ̀ Yorùbá torí pé security architecture wa strong àwọn èèyàn wá rìn lálàáfíà wọn ò ní problem lónìí ó di wàhálà a lè rìn a lè sùn a lè fòsùkà lérí ká sùn àlàáfíà bí ẹ bá dúnwájú ìtàlẹ̀ rẹ̀ tí ò bá mọ̀ dúró wọ́n pàlẹ̀ rẹ̀ mọ́ kàkàkà wá mójútó gbogbo yẹn kàkàkà mójútó píìsì yẹn kàkàkà mójútó bí ilẹ̀ Yorùbá ó ṣe ní tẹ̀síwájú ìjà àgbà olè yín wá fèsì tẹ́ ń jà káàkiri lọ́yọ̀ọ́ ẹ̀dẹ̀ wọ́n pé èèyàn sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tẹ́yìn ń sọ lọ́rọ̀ yẹn èèyàn kọ́ mọ̀ sọ̀rọ̀ ẹ̀ àwọn tẹ́ wá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn sí àfọwọ́lẹ́rán àwọn àmọ́ wò ríran ṣóṣeéṣe ni láàrin mi àti ṣóṣeéṣe kí ẹ̀yin ọmọ lálé àwọn èèyàn kẹ́ mọ̀ sọ̀rọ̀ sí àwọn èèyàn bẹ́yẹn kí wọ́n àfọwọ́lẹ́rán kọ́ mọ̀ wẹ̀yìn níran ìgbà tó dé Aso Rock sí àlà òfókò kò fi ọkọ̀ lẹ́hàn ní sálà òfókò lẹ́hàn ṣé kálukú ọmọbi tó ń bílọ́ǹgì sí tó wá jẹ́ pé ìjà àgbà ìjà ìmíjọ ìwọ̀ òdùmí òun lẹ̀ wá ń jà káàkiri lájọ́ tẹ̀ ti dórí oyè ọba èyí ẹ̀ báyìí nìsín tálàfẹ́ Ọ̀yọ́ ti dórí oyè ọkà ẹ sọ mí ní fútìn tó wọ ìlú Ọ̀yọ́ ẹ sọ mí ní fútìn tí Aláàfin ti ṣe fúnlẹ̀ Yorùbá kí ló tẹ́ ní tí jù lọ́yọ́ mo tọrọ àforíjì lọ́jọ́ kí ní fídíò tí mo ṣe ní last time bóyá bí going to 2 weeks nísìn mo ṣe fídíò kan láti appeal sí everybody pé kájẹ́ kálàáfíà òjọba nílẹ̀ Yorùbá ká gbàgbé ọ̀rọ̀ ìmíjú ẹ̀rọ òjùmí kí gbogbo wọn ṣe ọlọ́sùsù ọwọ̀
gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́, gbogbo àwọn ọba tó wà lọ́yọ́ state pátápátá kẹ́kọ̀ọ́ àwọn ọjọ́ kí wọ́n ṣe àwọn lọ́kan. àwọn wọn ń lé kú sí ẹ̀yìn léjò padà sí wa, à ń lékún sí ẹ̀yìn léjò sí wa. àwọn bílẹ̀ Yorùbá ó ṣe nílọ síwájú, ẹ̀yìn wọ́n kọ́mọ dájò lẹ́yìn. wọ́n wọ pálásì, wọ́n fìbọn pa àwọn ọba aládé, wọ́n wọ̀lú wọ́n kó àwọn ọmọ wa, wọ́n wọ̀lú wọ́n kó àwọn èèyàn wa bó ṣe wù wọ́n. ẹ̀rí jà Fúlàní jà, ẹ̀rí ká lọ fèsì wọn. gbogbo agbára tẹ̀ ń lò lórí social media tẹ́ ń pariwo Ọ̀yọ́ ni kìníkà ẹ̀yin lálẹ́ tó yín, Ọ̀yọ́ ló ní gbá, Ọ̀yọ́ ló lóko, Ọ̀yọ́ ló ní kìníkà, Ọ̀yọ́ ló ní ìyàwó yín, Ọ̀yọ́ ló lọ́mọ yín. gbogbo ariwo tẹ́ ń pa yẹn, lè voice kẹ́ ẹ pariwo yẹn, kẹ́ ẹ fi jẹ́ kí ìjọba gbọ́ wípé ìran Yorùbá kí àwọn Fúlàní ó dẹ̀yìn lẹ́yìn àwọn èèyàn wa. ẹ̀rí voice yẹn láti fight àwọn bandits kúrò nílẹ̀ Yorùbá. ẹ̀rí voice yẹn láti lé kí àṣà àti ìṣe ọmọ Yorùbá ọmọ parun. ẹ̀wọ́n pariwo wèrè kiri kìníkan làgbà, ìgbà kan ní kókó bàbá sásùn, abọ́ rẹ̀ lẹ́nìkan, kìníkan lẹ́nìkan. ṣé yẹn la fẹ́ jókòó tì? tó bá jẹ́ pé ìjà táwọn tàná tí wọ́n jàjàjà, tó bá jẹ́ pé ìjà tí gbogbo wọn jà ní, bóòlù ẹ̀yin ṣe fẹ́ dé lónìí tí ìran Yorùbá wù ìdúró sí? ẹ̀wọ̀n ń jàjà àgbà káàkiri, ẹ̀wọ̀n ń wá rẹ́lívánsì tí ò nítumọ̀. kálukú mọ pòsíṣàn wọn. ẹ̀yin ọmọ Ọ̀yọ́, ẹ̀yin lẹ kó ìtìjú bá Aláàfin yín nígbàtí ẹ pọ̀ gẹ́gẹ́ fún ara rẹ̀. Aláàfin Ọ̀yọ́ gẹ́gẹ́ fún ara wọn, àwọn ọmọ òfin àwọn sáyé ọ̀wọ̀, àwọn ọmọ òfin àwọn sáyé respect táwọn yóò fi respect wọn. àwọn ọmọ òṣèṣe leader pé àwọn fẹ́ ìlọsíwájú fún ọmọ Yorùbá. ẹ tó bá sì ti fẹ́ ìlọsíwájú fún ọmọ Yorùbá, onírú àwa yóò tẹ̀lé, onírú àwa yìí máa respect, onírú àwa yìí máa gbóríyìn fún. ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ti ń wọ ọwọ́ Yorùbá, tó bá ti ń fa Yorùbá sẹ́yìn, àwọn ò ní pẹ́rú wọlé, àwọn ò ní wojú wọn. because development la fẹ́, ìjẹ̀míjọ ìwọ̀ òjùmíkọ́ la fẹ́. we want security. afẹ́kílẹ̀ Yorùbá ó ṣe é rìn fún àwọn èèyàn. àwọn ọmọ wa fẹ́ wálé látòkè òkun, ò lè wálé. ilé ò wà secure fún wọn láti wá. everybody is afraid of coming home. everybody is afraid of coming to their father's land. àwọn ò fẹ́ kí wọ́n ní ìmọ̀ṣẹ̀lẹ̀ ilẹ̀ Yorùbá. kàkà kí owó ọjọ́ panupọ̀ ká fight insecurity ilẹ̀ Yorùbá, ká pariwo fúnjọba, ká ṣe ẹ̀yin wá ìjẹ yóò jù mí, ìwọ òdùọ́, èmi làgbà, ìwọ làgbà, kìnìkan nígbàgbọ́ wà wá lásùn. kí ló ń ṣe wà náà? ẹ̀yin Ọ̀yọ́, ẹ lọ wo àwọ̀ wàhálà, ẹ lọ wo àwọ̀ ẹ̀bọlẹ̀. ó yẹ kí gbogbo jàgídíjàgan, gbogbo ìjà èmi kìnìkan nígbàgbọ́ lásùn tí táwọn bàbá yín ṣe ń gbà yẹn, gbogbo wàhálà táwọn bàbá yín kọ̀ sí yẹn, gbogbo problem tó kọ̀ sílẹ̀ Yorùbá káàkiri yẹn, ó yẹ kó ti dẹ̀ lára yín, kò yẹ kó túnmọ̀ lé sí, ó yẹ kó ti reduce lára gbogbo yín, ó yẹ kó dúró ti là torí pé a ti wà civilized. ó yẹ ká ẹ ti mọ̀ wípé ẹ̀rà tàwọn ẹ̀ṣẹ̀ ẹ̀rà jàgídíjàgan mọ́, kìí ṣe ẹ̀rà ogun mọ́, kìí ṣe ẹ̀rà ìjà mọ́. ó yẹ kó ti kẹ́ẹ̀tì understand wípé development là ń fẹ́ lásìkò yìí. ẹmọ́ divide ìran Yorùbá mọ́ èyàn Ọ̀yọ́. àtijọ́ tàlàfíà Ọ̀wádé ti débẹ̀, àtijọ́ náà ni wọ́n ti bring division sáàrin àwọn ọmọ Káàárọ̀ Oòjíire. kí ló dé? tó bá pè lábì fún ara pa fún ẹ̀mọ́ náà. ẹ jẹ́ jọ fọwọ́sowọ́pọ̀ ká fight insecurity tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. ẹ jẹ́ ká fight insecurity tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. ká lè sùn lálàáfíà, ká lè fẹ̀dọ̀ lórí òróró, ká lè sùn àlàáfíà. ẹmọ́jà mọ́ sẹ́ ìníjú ẹ̀wọ̀ ojú mi àgbà ní èmi ẹ̀wọ́ làgbà, ìwọ ni ọmọdé, ìwọ ni kíníkan. ẹmọ́jà ṣe yẹn ò lè gbé wa débì kankan. ẹ̀yin Ọ̀yọ́, ẹ pé ọ̀rọ̀ àti ọ̀dọ̀fínú yín, ẹ ṣera yín lọ́kan, ẹ wo àwọn gbogbo wàhálà ìníjú ẹ̀wọ̀ ojú mi, ẹ wá wọ́ ẹ̀bọlẹ̀, ká gba àlàáfíà, ká gbà láàyè.